ọjọ́ ayọ̀ tó wálé ayé gbogbo 28th of October lọ́jọ́jọ́ sàmì tó délé ayé ẹwà Tómilọ́lá o òníkún kékeré wàdàgbà wà dògbò wà fọwọ́ páwù wà fèrègì jòbì ìgbà ọdún kan ni o ti wá ṣọdún èyí náà kò ní jáṣe mọ́ lọ́lá Elédùà ayọ̀ mi jẹ́ ọlọ́jọ́ bí o mo ní ọdọọdún ní láńsọ̀gùn ọdọọdún ní ìrèké ń sọ̀gùn ọdọọdún lewé ẹbí ayé ń so àádọ́ta ọdọọdún láò máa rí ọ tó lọ́dọọdún lewùrà wà ẹwà Tómilọ́lá pọ́nbẹ́pọ̀ rẹ̀ lẹ́yinjú ẹ̀gẹ́ eyín mẹ́nugbó ọmọ wọn nípínlẹ̀ Ògùn ìlú Abẹ́òkúta ni wọ́n ti wá ọmọ Lísàbí Àgbòǹgbò Àkàlà ọmọ Ṣódẹkẹ́ tó fọmọ ẹ̀túnlẹ̀ ṣe ará Ìsokùn ọmọ barí ẹlẹ́yọ̀ kì í jẹ́ kéré kì í jẹ́ kọ̀ǹkọ̀ òkìrí bíi ti alájú gba ẹwà tómi mo ní o ti ṣọdún èyí náà kò ní í jáṣe mọ́ lọ́lá Elédùà Basirat Adékúnlé Afèdègbàwúrà lèmi ń jẹ́ ọmọ Bọ́láńlé Ayọ̀mídé fúnra rẹ̀ lórí kínkí ń fàyẹyẹ ọjọ́ bí happy birthday to you uncountable happy returns increment in all ramifications of life ọdún èyí ò ní í jáṣe mọ́ lọ́lá Elédùà.